بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. أفي أقوى فمرون أفي فمرون وبيكم من الله على ملك وعبالاye. الحمد لله العليم الرحيم. أقوى فمرون وبولي ما بيكم من شكر وعبالاye. توسي ما شامني كتب القيامة بالمنة والفضل العظيم. ọba yìí náà lọ́bọ̀ onídẹ́ra, ọba yìí náà lọ́bọ̀ aláàánú, ọba ọlọ́lá tó yẹ pé ọlọ́ọ̀bá aláàkọ́lá kò ní tán láíláí, ọba ọlọ́ọ̀bá aláà tó kárí gbogbo àgbẹ́láyé nílẹ̀ àìsẹ́ ti wọ́n ní sáàrí wọ́n tẹ́kùnlé ẹjá lọ́nà ọba tá ń pẹ́ fún ọba bí ní ọba tí ṣe dáadáa máa ń rẹ̀ ní ọba sí tí sì máa ń gbé aṣọ àmọ́lé tí máa ń gbìyàn tó máa ń gbé wọ̀yàwó ní ọlọ́wọ́ aláà ahmadu subhanahu ọpẹ́ fún ọlọ́wọ́ wa ahmadu subhanahu wa ashkuru ọpẹ́ fún ọlọ́wọ́ àti ìfún ọlọ́wọ́ Allah wa atubu alayhi wa astaghfiruh bẹ́ẹ̀ tí ní àwọn wá túbá lọ sọ́dọ̀ ọlọ́wọ́ àtúgbà àpòrí lọ́dọ̀ rẹ̀ púpọ̀ ìtìta àti ṣẹ̀kọ́lọ̀ ṣàfúrújì rẹ̀ fún wa wa ashhadu an la ilaha illallah àwọn jẹ́rìí pé kò sẹ́lómi lẹ́yìn ọlọ́wọ́ kò sólúwà mi lẹ́yìn ọlọ́wọ́ la sharika lahu ọba tí ó sọ́rọ̀ gbogbo wa ashhadu anna muhammadan abdullahi wa rasuluhu bẹ́ẹ̀ sì ni a jẹ́ ìpé dájájú ànẹ́bọ̀ Muhammad òjíṣẹ́ ọlọ́ọ̀bá Allah ni ẹrúsí ọlọ́ọ̀bá Allah tún ni wákàrí ìlú àyọ ọlọ́run ní ọ̀rẹ́ ọlọ́run ní ó wàkíra túnkù min khalqi ọlọ́ọ̀bá Allah wá sí ilé ní ìṣàdúnú ogun àwọn ìdátọ́lọ́ọ̀bá Allah dá khayru man faddala ibadati rabbi ẹni tó bà nẹ́bí tá ń sún táà ń ṣe ìgẹ́ àti ìgẹ̀ fún ìlú òun náà ni ó gbọ́lá fún ìjọsìn fún olúwa rẹ̀ pẹ̀lú pé yóò máa kírun pẹ̀lú pé yóò máa dìlé lọ́rùn pẹ̀lú pé yóò tún máa sì gbà ọlọ́ọ̀bá Allah wasalawatullah ìkọlọ́ ní gbogbo ọgbà wasalamuhu alayhi kó máa gbà nípa Muhammad wa ala ali baytihi at-tayyibin at-tahirin kó máa bá wà aláyé nípa Muhammad tó jáwọn ẹni dáadáa àwọn ẹni àwọn tó mọ́ síwájú ọlọ́run wa ala azwajihi ummahatil mu'minin ó sì máa bá gbogbo àwọn ìyàwó nípa Muhammad tó jáwọn ìyàwó tó jẹ́ ìyá gbogbo àwọn àmì yìí thumma amma ba'du lẹ́yìn wá gbà náà فإن موضوع خطبتنا اليوم ليتوم جاء قولي وروالوني هنا كيف نعبد الله حق عبادته بولاش ما سيالله بالله نيسينا وكجة ولولو يقبط الإيمان أما يوانا سوا إن العبادة لجانا مبينتان بني جوسف يغفر هي تقرب إلى الله تعالى هنا كي ما سوى الله bima shara'ahu min al-a'mali wal aqwal nínú gbogbo tọ́lọ̀ bá ti ṣe lófin fún wa èlú sọ pé yàn bẹ́ sínú kó máa ṣe nǹkan tí ò sínú òfin tó bá lọ́hun ṣe nǹkan tí tó sínú òfin wá lófin sí lọ́wọ́ lọ́wọ́ nígbà lọ́wọ́ rẹ̀ ìtọ́lọ̀ ìta ń pè ní ìtọ́sìn òun náà ní tọ́lọ̀ bá ti ṣe lófin fún wa min al-a'mal nínú àwọn iṣẹ́ tánà mí ní tọ́lọ̀ wà láàrin a máa ṣe wal aqwal àbí ìtọ́nà tọ́lọ̀ wà láàrin a máa fi sọ̀rọ̀ tó yẹ pé ta bá ń sọ àbí ìṣèjọ́sìn fún ọlọ́run ni ọ̀gọ́yọ̀rọ̀ ìtàmà ṣe ní kọ́kọ̀ wọ́lbàtìnà àti ìtàmà ṣe ní gbẹ̀mbà faman àbá ayé àmúdọ̀lọ́ha fọwọ́ mustakbiru ẹni tó bá sọ pé tẹ́bá ń gbé púpọ̀ lọ sí lọ tó bá ní ara òun tí ìráyè irú ẹni bẹ́ẹ̀ máa sọ púpọ̀ ní gbéraga ní o yóò jẹ́ ìyàwó ọlọ́wọ́ wọ́n mẹ́rin àbádọ́lọ́ha wọ́n àbádẹ́bá àwọn ìráwọ̀ ẹbá àwọn ẹni tó bá wá tó wá ń sin lọ́wọ́ tó tó bá ń sin kan ní tó yàtọ̀ sí ọlọ́run Allah fọwọ́ mushrikun ẹ máa sọ fún ẹni bẹ́ẹ̀ pé olùṣẹ́bọ ní o irú ẹni bẹ́ẹ̀ ní òní jèrè níwájú ọlọ́run wọ́n mẹ́rin àbádá Allah wahda àmẹ́yìn tó bá ń sin ọlọ́run bá aláàdóhùn nìkan tí ó mú kan bí mọ́nà bí máa ṣẹ̀ráhùn lórí ìtọ́lọ́run bá aláàṣẹ ló fún wa ìjọsìn tó ń ṣe ábánú Kùránì ìjọsìn tó ń ṣe ábánú ọ̀rọ̀ àdẹ́kọ̀ọ́ Muhammad ìjọsìn kìí ṣe ábá nínú ogbò lánàá àwọn tí wọ́n tẹ̀lé àdẹ́kọ̀ọ́ Muhammad ẹwà sọ fún ẹni bẹ́ẹ̀ wọ́n wá ní mọ́kùnrin nínú wáhẹ̀ ìrú ẹni bẹ́ẹ̀ láàmà mọ̀ sí múmi ní tó gbọ́lọ̀ bá aláàláṣọ nípọ̀tẹ̀ ní ìmọ̀ ẹmọ̀yàwó náà ṣe wá inna Allah ta'ala ẹjá lọ́mọ gbọ́lọ̀ bá aláwọ̀ àríkíọlá arsala ilayna rusula ọlọ́ọ̀bá iná lọ́rọ̀ gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ ó rán wọn sí wáwọ́ bí yu'allimuna kayfiyyata ibadati rabbina ọlọ́ọ̀bá náà ànẹ́bí ọlọ́run sí wá wọ́n lè kọ́ wa bẹ́ẹ̀ láti máa sin olúwa wa torí pé gbogbo wa tẹ́lẹ̀ wọ́n tó pẹ̀rẹ̀ ní mùsùlùmí tó bá mọ́ bó ṣe ń sin lọ́wọ́ tó wá lóun sin lọ́wọ́ òun ṣe rẹ̀ òun dàmọ́ ara rẹ̀ ní o àbí kò mọ́ bó ṣe sin lọ́wọ́ kò lè rọ́lọ́wọ́ bá sì bọ́lọ́wọ́ lè gbàjọ́ sí rẹ̀ o wà ní àdámà kí kọjá tí kẹlẹ̀ ìbára iṣẹ́ tó àjẹ́bí wá ṣe fún wa òun náà nípa lè mọ́ pàtàkì ìjọsìn dáǹsì lọ́dọ̀ ọlọ́run bá wà
kọ́lọ́run kí pàtàkì kí ìdùnnú wípé mò ń sin ọlọ́run bá ní mò ń sìn kí àdùn ìjọsìn tá ń sìn kó lè máa dùn máa náà ní pé ọlọ́run bá gba ìjọsìn wa ìfàkí wa kọ́ ọlọ́run ta'ala eléyìí ní kó máa ọ̀rọ̀ ọlọ́run Allah tó sọ fún ẹgbẹ́ òun ráhùn òjíṣẹ́ sí wa wípé ìyẹn tó ń ṣe ráhùn òjíṣẹ́ sí wa ká lè máa fi sin òun ní ó ẹwàjá lọ́wọ́ gbọ́rọ̀ ọlọ́run Allah sọ́nù Suratul Nahl ní àyà 36 ọlọ́run sọ wọ́n lọ́pọ̀ ní ba'athna fi kulli ummatin ẹlọ́mọ́ àti gbẹ́dìde fún gbogbo ìjọba pátá gbogbo àìlúmọ̀ pátá la gbẹ́dìde fún o rasulan òjíṣẹ́ kan òjíṣẹ́ tọ́lọ̀ ń gbẹ́dìde fọ́wà tíṣàwà mùsùlùmí òun náà lànẹ́kọ̀ọ́ Muhammad àni ẹ̀kọ́lùmọ̀ha ìtànàbí sọ fún alẹ́ gbogbo gbàtànàbí pàṣẹ tó wà láyé yìí tó polówó fún alẹ́ nípa alẹ́ ẹ̀kọ́lùmọ̀ha ẹ máa sin ọlọ́run bá lọ́wọ́ wọ́n ti tẹ́ ní mú tọ́ọ̀kú ẹ sì jìnà sí ìmá bẹ́rù kan ní sílẹ̀ àjọpọ̀lọ́wọ́ bá lọ́wọ́ nítànàbí ìtànpè ní ìjọsìn tó bá tá lè fẹ́ lè máa ṣe lónìí òfin ọlọ́run là ń tẹ̀lé o ọdún tá ṣe ní kẹta òfin ọlọ́run ní o mo ń tẹ́ni mọ́ wípé lè ní ọmọ àwọn pé àwọn ń pa ẹran kà ọ́n tẹ̀lé àwọn oúnṣẹ́ òṣà àwọn èsì òṣà ó a sì tẹ́ ẹ̀jẹ̀ sílẹ̀ tó ní pé kí òṣà kan wá gbà náà wá a tẹ́ ẹ̀jẹ̀ sílẹ̀ ká wá sọ pé kọ́rùn nílà kan gbà náà wá a tẹ́ ẹ̀jẹ̀ sílẹ̀ ká wá sọ pé ṣàkó kan wá gbà náà wá bal na'budullaha ilahan wahida ní tá ń sí ọlọ́run bá aṣọ là ń sí o torí pé ìta ta sílẹ̀ ọlọ́run sọ fún agbẹ́ ìdẹ̀tẹ̀ ta sílẹ̀ wọn ò ní wúlò rẹ̀ ẹni tẹ́rù pé pa tó tóbi ní o sára ní o gọ́lẹ́ra púpọ̀ ní o ọlọ́run ló wọ́n ní ìdí ẹ̀ ṣàwá ti wọnú ẹjá lọmọ pé ìjọsìn ní o ìjọsìn ló ti fọ́lọ́run ìwọ́n tó bá ti wọ sọ́ndọ̀ ọdún tó wọ̀ wípé kọ́ lè rí ọ ìjọsìn ní aṣọ tó fẹ́ wọ̀ lọ yìí tọ́lọ̀ ní o wọ̀ lọ́dí tánẹ́wà Muhammad ní owó ọjọ́ tó dá lọ yìí àmọ́ tó bá ti fi ìgbéraga àbíkárí ní tó bá ti fi bá aṣọ tó wọ̀ jẹ́ òní ní òní ládàmọ́ tó bá ń dé ìdí tó mọ̀ múra tó bá wọn lè rí ẹ̀yìn orí pé mo wọ́ṣọ́ ẹ̀yìn orí pé mo múra dáadáa ẹ̀yìn orí pé kíni ìṣe tí wọ́n lè mọ ọwọ́ tí kíni tí mo wọ̀ yìí tó bá jẹ́ ẹ̀lọ bá lọ yìí mọ̀ pé ó kírun lásán ní òkú ní ládàá ìjọgbogbo tá ń ṣe inú ẹ̀sìn wa ìjọsìn ni ó yìí ta kí ìjọsìn ni ẹ̀rọ ta pa ìjọsìn ni irú òníbà ilẹ̀ ní sí ó sì wà nínú àwọn àyè àwọn tòṣìlì ọjọ́ tá tí lè máa fi sí lọ́wọ́ wọ́n tó bá jì pẹ́ láti jọ ìtẹ́lẹ̀ ó sì lápà ní kí òun ọjọ́ tòní kóòmù tó wọ̀ ká tó bọ́ sáàjì kò mọ́ gírí kò sì lápà ní àkíkò pẹ́ ọpọlọ láti fi ṣe ìbádà fọ́wọ́n wọ́n tó rẹ̀ lọ pàájọ ọdún pọ̀ ní pàdánù ó sì lápà ní ojú òní lẹ́yìn ní ọdún parí ọ̀fíṣíálì lẹ́yìn ní ọdún ti parí ọ̀fíṣíálì nípọ̀tẹ̀lẹ̀ ìmáàlì ọlọ́run fi rí ilẹ̀ fún agbígbé ọlọ́run ti rán òjíṣẹ́ tọ́lọ́run rán sí wa ọlọ́run rán wọn sí wa ká lè fi jọ́sìn fún ọlọ́run ní o ká sì lè jìnà sí gbogbo tí ń jẹ́ ìbàjẹ́ pátápátá iṣẹ́ táwọn àdẹ́bí ọlọ́run wájẹ́ nù nípọ̀tẹ̀lẹ̀ ìmáàlì nínú ẹwà ń sí wa inna al-ibadata allati shara'a Allah subhanahu wa ta'ala ẹwàjẹ́ alọ́mọ ẹ̀sìn àti ìjọsìn kọ́lọ̀ọ̀bà aláàbà àdékẹ́ ọlá tó ṣe lórí fún wa tàbí ala usulin wa usatin thabita àti mọ́ lórí àwọn ìpìlẹ̀ kan àti àwọn foundation kan tó ti dúró dédé ẹ̀sìn táàkì àwọn ní ìpìlẹ̀ ó sì ní foundation kí ni foundation tọ́lọ̀ ń bá mú ẹ̀sìn ìlú lórí òun náà ni al-Kitabu wa Sunnah òun náà ni Kùránì àti ọ̀rọ̀ Ànábì Muhammad ìwà tó bá bẹ́ sí ẹ̀sìn ọ̀tọ̀ tọ́lọ̀ bá láàrin ó sì tọ́ tánàbí wa Muhammad wí tó bá bẹ́ sí ẹ̀sìn ohun tá ń pè ní ìjọsìn yóò tó bá bẹ́ sí ẹ̀sìn tá ń pè ní ọ̀rọ̀ pé ṣe òkú sọ pé kọ́ ọ̀rọ̀ pé àfáà mi kan sọ pé kọ́ ìyẹn rí ọba àwọn lílẹ̀ bàbá wà ní ìkò tẹ́ tó ń pè ń wà ní ìyẹn náà nǹkan tó mẹ́rin tó ẹni tó jẹ́ wà ní lọ́dọ̀ rẹ̀ ẹlẹ́ni ọlọ́run ní káàkó mẹ́rin tó jẹ́ wà ní lọ́dọ̀ rẹ̀ kò sẹ́ni tí ń pè náà fún yóò kò sẹ́ni tí ń ṣe mírẹ́kù dẹ̀rù pé ó ti ṣe mírẹ́kù kan ní sí ẹni ń pè wọ́ọ̀lì ẹni tó ẹgbẹ́ màjíkì lólò ogun àdìtànú lólò fún ìdẹ̀rù pé pé àwòlí ọlọ́run kò sí wọlé ní kankan ẹ̀gbọ́n tó lọ bá sọ pa àwọn ẹni rẹ̀ ní ọlọ́run ní nínú awliya Allah ṣe rí àwọn àlú èmi ọlọ́run tó jẹ́ ní ọlọ́run tó èmi ọlọ́run la khawfun alayhim wọn ní níbẹ̀rù kankan kò sí tí ó máa bà wọ́n lẹ́rù wọ́n lè akúmi àṣẹnú wọn sì ní nìkan tí ó máa bà wọ́n ní jẹ́
Ọlọ́run ti ròyìn àwọn ẹni rẹ̀ ẹ̀fọ́ bá àwọn ṣe wà kò ní bí kan bá bí báńgà tún lẹ́kùn lé wọn ti sá jáde báńgà ló dún ó àbí táyà tó bọ́ọ̀sì ó dún pàwọ̀ kí ló jáde wọ́n ti sá lọ àmá ní Ọlọ́run bá aláàgbé wa gbéṣẹ́ ní o àwọn tá pè lẹ́ni Ọlọ́run wọ́n ní tí ó máa bà wọ́n lẹ́rù wọ́n sì ní nǹkan tí ó máa bà wọ́n lẹ́rù kódà kí wọ́n rí tí ó máa bà wọ́n lẹ́rù wọ́n gbé bí nínú kúrò lára rẹ̀ kódà kọ́ rí tí ó máa bí wọ́n ní wọ́n máa gbé bí nínú àmì ẹmọ ìyàwó náà ṣe wá ẹ̀sìn yìí àti máa lórí tọ́lọ́ta nígbà Muhammad tó nẹ̀ ní Kùránì àti ọ̀rọ̀ nígbà Muhammad làbúrò ń jẹ kún ní ìbádà khalisatan lillah ẹwàjá lọ́mọ gbogbo ìjọsìn tàwọn mọ̀pọ̀ ti gbọ́ lọ́rọ̀ Ọlọ́run o ti gbọ́ lọ́rọ̀ Ànábì Ọlọ́run yìí náà ló wà wọn adarí rẹ̀ sí lọ́dọ̀ nínú ìjọsìn tá ṣe òun náà ní ìrun tó fẹ́ kí Ọlọ́run ó kírun fún yìí tó wá ṣe lónìí tá wá ta jókòó tá àwọn ra wa lónìí jímọ̀ yìí ìjọsìn là ń ṣe o àṣẹ Ọlọ́run bá láàlá ń tẹ̀lé o nínú tó wá ṣe yìí wá ṣe fọ́lọ́run kó kírun fọ́lọ́run ní o má wá kírun torí pé wọ́n ara ìsìnkú jímọ̀ má wá kírun torí pé bọ́dún ṣe parí ìsìn ó fún ọ̀bàdé wọn pín ráìsì kò tán àdáyé lẹ́nu kò sí rẹ̀ sí lẹ́nu tó wá sọ pé ò ní kí jí màmá ni wọ́n wá padà sílé nígbà tó jẹ́ ẹ̀kan tó kí tó ẹgbẹ́ lómi ìwádìí mọ́nà so gbogbo jẹ́sí tí yóò bá ṣe wọ́n ṣe fún Ọlọ́run ní gbogbo ìbádà tí yóò ṣe wọ́n ṣe fún Ọlọ́run kọ́lá láti mi ṣàrá ìrìṣìrì gbogbo ìjọsìn tó sì bá máa ṣe wọ́n yóò là kúrò níbi ẹbọ má tún máa forí balẹ̀ fọ́lọ́ kó tún máa sọ pé Ọbàtálá kan bẹ́ẹ̀ nìkan má tún máa forí balẹ̀ fọ́lọ́ kó tún máa ní Ọ̀ṣun kan bẹ́ẹ̀ nìkan má tún forí balẹ̀ fọ́lọ́ kó máa sọ pé àwọn bàbá kan bẹ́ẹ̀ nìkan fídíò kan mo rí fídíò kan láàrin bí ìjẹrin ẹniyàn wá ń forí balẹ̀ fún fọ́tò àwọn ṣéhù wọn ó wá forí balẹ̀ fún kiri ó wá ń ṣéhù kan ó ti ṣe fọ́tò wọn sí gbogbo kọ́mpáùn yẹ gbogbo kọ́kọ́ rẹ̀ báyìí bó ṣe ń jáde òun náà ṣe bíbí ẹ̀ bó ṣe jáde ní yàrá ó wá lọ ń forí balẹ̀ fún òun fọwọ́kàn òun fọwọ́gbọ́jú òun fọwọ́kàn òun tápù kọ́rẹ́ntì tó sí mẹ́ òun fọwọ́kàn òun fọwọ́gbọ́jú ìpò fọwọ́kàn láyé fún àwọn wà láyé kò lè ṣàǹfàní kankan fún kò sí ìlà tí ó ṣe kò lè mú ìlà kúrò fún kò sí lè ṣàǹfàní kankan ní tó ṣe nígbàtí ìyẹ̀wọ́ lọ fún ara rẹ̀ lọ bí ọ̀dà ní wọ́n ti ń ra ọ̀dà àbí ọlọ́wọ́ pẹ́ntà ní tó ti tó pẹ́ntì wọ́n wá yá fọ́tò sí àrò òkìrí fún ara rẹ̀ ó wá sọ pé kò ní kan ló wà mẹ́ ó wá sọ fún òkúrí balẹ̀ fún ìta ń pè ní ẹbọ nù kò sí ẹbọ kò sí nǹkan tá a lè fi wé nǹkan báwọn ẹbọ ni o má forí balẹ̀ fún fọ́tò má forí balẹ̀ fún fọ́tò lásán ọlọ́wọ́ aláàdìkan òun là ń forí balẹ̀ fún o gbogbo ìjọsìn tó bá ti má jẹ́ kí ìmásìn kan ní mọ́lọ́run má jẹ́ kó pọ̀ ọ̀run bẹ́ẹ̀ o má ní tẹ́sì má ẹ̀kọ́ níbi ìjọsìn rẹ̀ o kama qala Allahu ta'ala gẹ́gẹ́ bí ọlọ́pàá Allah subhanahu Suratul Kahf ní àyà 110 tó bá fẹ́ orí ayẹ́dà kìyàmà àdúgbò jìnà sí ẹbọ tó bá fẹ́ sórí ní láyẹ́dà kìyàmà àdúgbò jìnà sí ìmọ̀sìn kàmí lẹ́yìn Ọlọ́run ẹlòmí ilé ọdún ló wá ọkọ̀ tí wọ́n bọ́ bí nípa nìkan ti lọ́mbà wọn bọ́ ó ṣe ẹ̀sìn lókò ẹ̀sìn tó wá ṣe tó rò kó wálé ọdún ó wá sọkùn ẹbí pọ̀ pẹ̀lú wálé ọdún gbogbo tó ṣe mú kò sí ládá kankan fún ọmọ kò sí ẹ̀san kankan fún ọmọ gbọ́ntọ́nà aláwí ọlọ́ni wọ́n ń ká ní kàmọ́ká ní ẹkù lẹ́kọ́ àrùbẹ̀ ẹni tó bá fẹ́ bá pàdé Ọlọ́run bá rẹ̀ dáadáa tó bá fẹ́ rótù ní Ọlọ́run bá dáadáa ó fẹ́ kú ó fẹ́ gbọ́nà bá pàdé tó bá kú ó fẹ́ gbọ́nà bá pàdé dáadáa ní sàárè tó bá dẹ̀ kìyàmù ó fẹ́ gbọ́nà bá pàdé fẹ́lì àmàlà sọ̀lìhà dúní mọ́ iṣẹ́ rẹ̀ ní ó fẹ́lì àmàlà sọ̀lìhà gbogbo táǹkì iṣẹ́ dáadáa ní ọdún ní máa wọ́n náà yóò ṣe kí bẹ̀rẹ̀ ibadati rabbihi ahada kò sì gbọ́dọ̀ mú nǹkan mí kò gbọ́dọ̀ sí ẹbọ pẹ̀lú Ọlọ́run pẹ̀lú ẹnìkan má mú ẹnìkan kò tún máa fi ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run má fi ẹnìkan kan ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run ǹjẹ́ ẹ̀nà tí wọ́n náà pa ní ọdún ṣe kò sí kó lọ pá sí sàárẹ̀ àwọn bàbá yìí tó ti kú àbíbàtẹ́ pàyẹtán ẹ̀ lọ gẹ́gẹ́ nínú ẹ̀ pàtẹ́wà gẹ́nàtán ẹ̀ máa sọ sínú sàárẹ̀ àwọn bàbá yìí pé o ẹran ti ẹni yẹ wọ́n náà jẹ́ o tí wọ́n náà mọ̀ tó wọ́n lágbára àti ẹ̀kẹ́ kama gbogbo tẹ́ ṣe yẹn wọ́n là ń pè ó tó bá mọ̀ kó ṣe bẹ́ o àkàrà tẹ́ ní nígbà tẹ́ wà ní ọdún yìí
tí gbà tẹ́ ní pẹ́sẹ́ kò yẹ pé ẹ tí lọ ta òróró rẹ̀ abẹ́ lọ sọ ẹ ọ̀kan àbí méjì sísàárẹ̀ àwọn bàbá ń bàbá àbáwọn ìyá yìí tó sọ pé o àkàrà rẹ̀ ní ẹ́ o ìwọ́n náà jẹ́ o gbogbo nǹkan báwọn ẹbọ ní o torí ọlọ́run ní tó bá fẹ́ gba iṣẹ́ kọ́lọ́run lè gba iṣẹ́ rẹ̀ tó bá fẹ́ rójú ní ọlọ́run lẹ́yàtọ̀ ìyámà tó fẹ́ kọ́lọ́run gbàbọ̀ rẹ̀ tí wọ́n náà bá kú wọ́n lá iṣu ìbìbì ìbá àdájọ́ bí àkàrà ó gbọ́dọ̀ ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run o má mú nǹkan mọ́ ìjọsìn rẹ̀ o torí ìjọsìn yìí àti tó àlè mọ́ pàtàkì rẹ̀ àbí ta bá kú tán àlè mọ́ pàtàkì ìjọsìn tá ń pọnú pé bá jẹ́ sí fọ́lọ́ mọ́ ṣe bọ̀ yìí kò sẹ́ni tó mọ́ pàtàkì rẹ̀ ju ẹni tó ti kú nítorí àwọn tí wọ́n kú bí káwọn náà padà wá sáyé kọ́ tó wá tún ìjọsìn ṣe ni tí ò pọ̀ sí wù mọ́ ó kù wọ́n káwọn náà padà wá sáyé àmọ́ kò ṣeé ṣe mọ́ ó wù wọ́n náà káwọn náà wá tún ṣe eré ṣe àmọ́ kò ṣeé ṣe mọ́ opportunity tí wọ́n ní ìtètè yá lò ó àǹfààní tí wọ́n ní ìtètè yá lò ó àǹfààní tó ní ìtètè yá lò ó mọ́ṣẹ́ mọ́ ó tó bá mú ẹlẹ́bì kan ó dé ipò ńlá kan mọ́ṣẹ́ mọ́ ó tó rẹ̀lú ní torípọ́ ti dépò ńlá ó mọ̀ pè é sí àwọn nǹkan tí ó dá ẹjọ́ ẹgbẹ́ tiwa náà àkòsí ìkọ̀kọ̀ à ń ṣe ìkọ̀kọ̀ nígbà tó bá wọ bẹ̀tẹ̀ ló máa ní àfikò mú mi kan àfikò mú ẹ̀jẹ̀ àfikò ṣe nǹkan ní tiwa náà mọ̀ gbogbo dá tí ó wà náà wà nílé ṣe kò wá ní ṣe padà mọ́ má tẹ̀sẹ̀ bọ̀ nǹkan tó mú ẹ̀jẹ̀ ìyàwó àjọ ọlọ́mọ àwọn nǹkan tí ń pè àkókò wá ṣẹ́fà wọ́n ní o wá ṣẹ́fà bẹ̀rù ọlọ́run bó o fi lè ṣẹ́fà ò sí ò ṣe mùsùlùmí mọ́ tó bá wá mọ́ṣáláṣí ò ṣẹ́ṣẹ́ sáìsì lásán ní o nítorí pé a gbàgbé ò ṣe mùsùlùmí mọ́ rárá nù ní tó fẹ́ lọ ṣe fá tó fẹ́ máa ṣe mú náà kó lọ́wọ́ ṣe man yuridu an ya'buda Allaha haqqa ibadatihi ẹni tó bá fẹ́ sí ọlọ́run bá aláàlódodo alayhi an yata'assa bi nabiyyina Muhammad fil ibada ó wá dọwọ́ rẹ̀ àbí kó lọ máa kọ́ṣà nẹ́bì níbi ìjọsí ọ wọ́ra rẹ̀ dáadáa ó fẹ́ jọ́sìn fún ọlọ́run ó fẹ́ ṣe sínú ayé káwà yìí kọ́kọ́lọ bẹ̀rẹ̀ ìgbésí àbáwọ̀lá nẹ́bì ìṣẹ̀ṣẹ̀ sí tó bá máa kó fẹ́ ṣe sí òdodo kọ́kọ́ wá nípa nẹ́bì ìṣẹ̀ṣẹ̀ sí lẹ́hánnáwó fẹ́yìwó mọ́ yóò kò tá dàbí ìfi kúlùmù tó gbà nẹ́bì tá ń sọ yìí òun lẹ́ni tó fi ń dájú ẹni tó fi ń lọ́lájú ní ẹ̀ntẹ́yà máa ń wò kọ́ ṣe ṣe ayé òun lẹ́ni tó fi ń lọ́lájú ní ẹ̀ntẹ́yà máa ń wò láti fi tó ìgbésí ayé yàn tó gbọ́lọ̀ bá náà wọ́n nù ọlọ́run bá fún wa ní hint ọlọ́run bá pè wá sáàkíyèsí ní Suratul Ahzab ní àyà 20 ọlọ́run gbogbo alámáyà náà rẹ̀ lórí máa kàkò ní mọ́ pé ọlọ́run pè sáàkíyèsí ni ọlọ́run ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanah tó fẹ́ sí ẹ̀sìn dáadáa ó fẹ́ jẹ́rẹ̀ ayé ó fẹ́ jẹ́rẹ̀ kìíyàmà ó fẹ́ jẹ́ kọ́lọ̀ bá máa gbàbọ̀ rẹ̀ kí wọ́n náà máa ṣe sí kọ́lọ̀ tí máa gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run ní laqad kana lakum fi rasulillahi ó ń bẹ fún yíò mo ti parí gbogbo ẹ̀sìn sára nẹ́bí o ẹ̀sìn tó fẹ́ ṣe lọ mú lára nẹ́bí o torí pé uswatun hasanah ó ń bẹ lára rẹ̀ àríkọ́ṣe tó fi ń dáa jùlọ wà gbọ́ngbọ́n bí mọ̀ ká náà yẹ́ rútù ọ̀há wọ́n lè ọmọ ìlàkà fẹ́ tó bá ń fẹ́ràn ó fẹ́ rójú ní ọlọ́run láyé ó tó fẹ́ rójú ní ọlọ́run alìkìyàmà ó fẹ́ rójú ní ọlọ́run láyé ó fẹ́ rójú ní ọlọ́run alìkìyàmà àti kó dún ní mọ́ ìtẹ̀lé tàbíwà Muhammad ọlọ́run náà wá parí ọ̀rọ̀ nínú àyà mi nínú súrà mi ọlọ́ni wọ́n mẹ́rin ti rọ̀súlá ẹni bá tẹ̀lé ànẹ́bí fáfọ́dé àtọ́ àlọ́ ìgbẹ́ níbẹ̀ ti tẹ̀lé ọlọ́run tẹ́ nígbà ní problem mọ́ ní ìgbó túnmọ̀ sí pé ó fẹ́ ṣe ẹ̀sìn wá gbé ànẹ́bí síwájú ní ìyọ́ lọ wá fọ́tò ànẹ́bí o gbogbo ọ̀rọ̀ ànẹ́bí gbogbo àwọn àbíṣà ànẹ́bí bá ní bí ṣe ṣẹ̀sìn ló máa wá ló máa kà ló máa kọ́ lọ́dọ̀ àwọn àfẹ́sìn tó máa kà tó máa kùn sáwọn tí ó sọ pé ẹgbẹ́ tó bá kí nǹkan ọ̀ṣẹ̀ máa fàdà kún báyìí o tó bá kí wọ́n fẹ́ ẹ̀sìn tànàbí pọ́nú o ìtànàbí ni a máa ṣe tàbá kí nǹkan ni ó kọ́ o torí o máa ń rí àwọn ìmọ̀mùlá máa ń rí fíìmù bàbá sára mọ̀ tó báyìí ẹ máa rán ọ̀kan máa falẹ̀ báyìí mi máa wọ̀ pé kí wọ́n yà ìyẹn tó máa ń kí ló yà báyìí tí kò yé mi tí inú lànà tànàbí yẹn tún wà ní àbíkò okùn kùránì lókínú kò sínú kùránì kò sí lànà ànẹ́bùwà Muhammad
ẹ̀dàpọ̀ àtàbá ń ṣe ẹja mú wá ìmọ̀ ẹ̀sìn wa kò sínú ẹ̀sìn tó bá ti dé àdúrà ní tẹ̀lé tàdúrà tánìkwa Muhammad sallallahu alaihi wasallam ń ṣe àdúrà lànẹ́bí ń ṣe òun àwọn àtikáàrù bá rẹ̀ sọ́lá àdúrà ká máa ń ṣe lẹ́yìn gbogbo òun yìí tó lẹ́gà tí ó jẹ́ pé ọ́ tún kéde ayé tún kéde àbí àmọ́ àmọ́ tó bá dípò òṣèré ń falà kan òṣèré ń ṣe kíní kan òṣèré yẹn lórí àṣírí kò ní ìtumọ̀ ẹjẹ́ àjọ gbíláwà inú àdíjú olówó àwọn tó sọ́pù wọn tó bá fẹ́ ṣe ẹ̀sìn Ànábì ló wò kọ́ sí ló fi ṣẹ̀sìn kì í ṣe ṣéhù ló fi ṣẹ̀sìn Ànábì ló fi ṣẹ̀sìn nígbàtán ọlọ́run aláàrẹ ti sọ fún ọdún méjì tí rọ̀sùn lẹ́mọ́kọ̀dẹ̀ àtọ́ àpá ẹni tó bá ti tẹ̀lé òjíṣẹ́ ẹ̀mí o òun náà ti tẹ̀lé tọ́lọ́run tí ó sọ fún ẹgbẹ́ tó bá tẹ̀lé ṣe wò tẹ̀lé ọlọ́run tí ó sọ fún ẹgbẹ́ tó bá tẹ̀lé ṣe wò tẹ̀lé tọ́lọ́run rárá kò sínú ẹ̀sìn wa ni in tó bá ti bí ẹ̀sìn ní tó bá ti wà ní Kùránì tó bá wà ní ọ̀rọ̀ anẹ́gbọ̀n Muhammadu là ń pè lẹ́sìn ìtàrí ẹ̀rí fún nínú Kùránì tàrí ẹ̀rí fún nínú àdíkà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ó là ń pèlé sí tó wá ní tó bá ti wà outside of it a lè pèlé sí àfi àwọn tánẹ́bùwa Muhammad tó fún wa ní opportunity pé ká tẹ̀lé wọn torí pé wọ́n gba ti ànẹ́bì sí trust wọn pẹ̀lú ẹ̀sìn ànẹ́bì náà trust ẹ̀sìn wọn lọ́gbà ànẹ́bì lọ́tà ànẹ́bì sọ pé alaykum bi sunnati ó dọwọ́ yìí lànà ní ànábí o wa sunnati khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di ànábí ní ṣe wá ní gbàtẹ́ bá tẹ̀lé mi o súnnà mi dọwọ́ yìí o àwọn lànà táwọn tó wá àwọn àrólé afínimọ̀nà àwọn àrólé afínimọ̀nà wọ́n pọ̀ àwọn lẹ́rìn ló pọ́pùlà ní wọn Abubakar Umar Uthman àti Ali ànábí ní àtẹ̀lé wọn nígbà tó bá ti wọ ọ̀rọ̀ Kùránì ò rí nínú ẹ̀ ní tí wọ́n fẹ́ ṣe wọn ò rí ní Kùránì ó tún wà níta nẹ́bí bọ̀ nínú àdíta nẹ́bí wọ́n lọ àwọn mẹ́rẹ̀ ní ìlàmọ́ pè ní àwọn sáàfù sọ́lẹ̀ ọwà lọ gbogbo àwọn sàábé sáwọn sàábé sáré ní orípa wọn sáré ní tó ṣe bá ìgbà tó kírun tán nínú wọn nígbàtí ò bá ti sínú wọn gbogbo nǹkan tó ń ṣe kùn ṣẹ́sì nígbàtí bá ti gbogbo tó ṣe yìí kò sí bá ti rí pé wọ́n ṣe ó kò sí mẹ́sìn náà ẹjẹ́ así lọ́nà lódòdó ẹ̀sìn yìí abẹ́ ìrọ̀pọ̀ wà lálẹ́sìn china bí ìsọ́gbọ́n agbóhùn lòun lẹ́sìn tí bọ́lọ̀ lẹ́sìn bọ́lọ̀ ṣe fẹ́ nǹkan rẹ̀ láàfún búwọ́ náà bá gbé iṣẹ́ kalẹ̀ ògbódá company kalẹ̀ ó ní fi wáṣẹ́ àfi òfin rules and regulation tó dé company yàn fi kalẹ̀ ẹni tó bá ti gba olé tí ẹ̀ kí ló máa ṣe wà sanction rẹ̀ wà kọ lẹ́tà fún wà kó ẹmọ wà kó èrì rẹ̀ ọlọ́run tí wà pẹ́rì wà láti jọ yóò tún ṣàfún ó tún ṣàmù fún wa tí bóò ló dá wa ó tún ṣàmójú kúrò fún wa tó wá yẹ pé ẹni tí ò bá kírun ọlọ́run máa hàn gé ẹsẹ̀ rẹ̀ láàárọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹnu ẹlòmí ẹsẹ̀ tí ó tọ́lọ́run ti hàn gé láàárọ̀ ti pọ̀ tó bá yẹ pé ọlọ́run bá máa ń gbẹ̀mí àwọn èèyàn tí wọ́n bá ti kírun zúrí àbí ásì ní ọ̀pọ̀lọpọ̀ wa ti dínkù lórílẹ̀ àmọ́ ọba àánú ọlọ́run ni ọlọ́run bá ń dá wa sí ká tó lè máa kẹ́kọ̀ọ́ tó rọ́pọ̀lọ́ ọlọ́run kan mọ̀ pé ó fẹ́ yára tó padà dé wa àmọ́ àdáwọn sọ fún wa ẹjẹ́ aṣẹ́sìn lọ́nà kí ní aṣẹ́ tó bá fẹ́ ṣe ẹ̀sìn kú ànẹ́bí o ànẹ́bí ni ó wò tọ́ fi ṣẹ̀sìn ní pọ̀tọ̀ ìgbà tó gbà nẹ́bí wa Muhammad ànẹ́bí ni sọ́lù kámàrà ìtùmú ní kúsọ̀lì ànẹ́bí ni ẹkírun bẹ́ẹ̀ ṣe rí mi tí mo kírun bẹ́ẹ̀ ṣe rí mi tí mo kírun ní ẹkírun ìyẹn túbọ̀ sí pé bẹ́ẹ̀ ṣe rí mi tí mo ṣe ń ṣèjọ́sìn fọ́lọ̀ ní ẹ̀ṣẹ̀ ti yín náà bọ́ọ̀lù ànẹ́bí ṣe ń ṣe tààdúdú rẹ̀ ìbéèrè tó béèrè nù báwọn ànẹ́bí ṣe mọ́ ṣe dùhá rẹ̀ ìbéèrè tó béèrè nù ṣe kúrò aláwọ̀ àdùn mẹ́wàá tàbí mọ́ ń kà láàpọ̀ yóò tó ká 20 kúrò aláwọ̀ àdùn 20 níláka ẹlẹ́ẹ̀kejì kúrò aláwọ̀ àdùn 30 níláka ẹlẹ́ẹ̀kẹta kúrò aláwọ̀ àdùn 40 náfílà ànẹ́bí pọ̀mù náfílà ànẹ́bí pọ̀mù ẹjá làáfúnra wa ìyá kejì pèmírí lọ́dún kan ó ní ẹjọ́ bẹ́rẹ̀ pé ìgbà ṣàbánù ní sóṣàbá àtọwọ́ yẹn nẹ́fílà àgbélẹ̀ ẹ̀rọ kò sí nẹ́fílà pín ní sóṣàbá ní ẹ̀kọ́ láfún ọba àti ètì láti rẹ̀ ó bá pè mí ní mọ́ṣáláṣí àwọn gbọ́ tí wọ́n hà náà ti nínú máìkì àwọn wọ́n ní ráka 100
àwọn fẹ́ yẹn fílà 100 mọ́ṣáláṣí òun wá ọ̀pọ̀ 100 báwo tí yẹn wà ní ẹ̀sìn báyìí wọ́n lè wọ́n bínú àpò sínú ẹ̀sìn wọn fẹ́ gbówó lọ́wọ́ yín o mo ti tìdí ó yé ìdáhùn yẹn mo ti gbọ́ àsìpá fóònù ẹjá gbọ́ ẹ̀sìn wa àìmọ̀ ẹ̀sìn láti ń kó sọ́wọ́ torí Ànábì ní sọ́lù kamara ẹ̀tùmú ní kú sọ́lù ẹkírun bí mi Ànábì ṣe kírun bọ́ọ̀lù Ànábì ṣe kírun ni wọ́n tó wà wádìí bọ́ọ̀lù Ànábì ṣe kírun ni wọ́n tó wà wádìí ẹmọ̀ ya wá náà sí wa torí bá nípa Muhammad ó ti là fún wọn ní kúrú ẹni mọ́nà sí kakùn gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe ìjọsìn yìí ẹgbà lọ́wọ́ ìlú Ànábì o gbogbo ìjọsìn tó fẹ́ sí ara Ànábì ló ti rí torí bá Ànábì lọ́lọ́run sí wa Ànábì lọ́lọ́run sí wa nígbà tánà bí ní ẹ̀lẹ́ ti ṣàlàyé ẹ̀sìn fún apáyẹ̀ bí ṣe ṣàlàyé fún alájẹjẹ o má gbọ́ ọ̀rọ̀ ṣé òkú táwọn tí ń ti ìfẹ́ ẹnu wọ ẹ̀sìn má gbọ́rọ̀ àfáàkan báwọn ṣe ń ti ìfẹ́ ẹnu wọ ẹ̀sìn ẹjẹ́ àtẹ̀lé tọ̀rọ̀ tọ́lọ̀ kanẹ́gbọ́n Muhammad sallallahu alaihi wasallam àbẹ́lọ́ bá aláàtọ́lọ̀ fún wa mọ́mẹ́ tọ́lọ̀ fẹsẹ̀ wa múlẹ̀ lórí ẹ̀sìn àwọn ẹ̀nà tí ẹ máa ń gbà sí lọ́wọ́ ìrun lára ìjọsìn ló wà wọ ẹmẹ́já kírun ẹjá máa kírun wa kó máa gbé o ìrun dọwọ́ wa o kọ́lọ̀ ń ṣàánú fẹ́ràn ọlọ́run kan gbọ́rọ̀ spíkà kẹ̀jẹ̀ public speaker nínú àwọn foreign country yẹn ni ó wá ní òun wà ní àhámọ́ àwọn àmì ìjọ kan ọwọ́ adé òun mọ́lẹ̀ tó lè mọ́ bí ìrúnṣẹ́ pàtàkì gbésí ayé ní ọ̀pọ̀lọpọ̀ wá táàrọ̀ àwọn láre tàbí kítàrún ó láwọn wá ti wá wà bẹ̀ látàárọ̀ wọ́n ti sọ àwọn mẹ́lẹ̀ lẹ́bí pé wọ́n ti fi nǹkan kọ́bà àwọn lójú òun sàmọ́ pé wọ́n ti fi nǹkan kọ́bà àwọn lójú ẹnìkan bẹ̀lẹ́gbẹ̀ àwọn bẹ́ni iṣẹ́ wọ́n bẹ̀lẹ́gbẹ̀ àwọn ẹni yìí wọ́n bọ́ sọ̀rọ̀ pé wọ́n bí ọjọ́ kọ́bà àwọn lójú náà ní owó ṣe mọ́ ẹni yìí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ òun pé lápẹ́jẹ́ yàásù also like that answer tí ó ti kí wọ́n sí àwọn tó wà láàámọ́ tí wọ́n ti gẹ̀pá wọ́n tún rò pé báwo làwọn ṣe kírun ìkéjì yẹn wọ́n rò pé ó ní ìgbó wà lọ́kàn báwo lòun ṣe kúrò míbà inú òtí ẹ̀ sínú lákàyò múra ẹwọ àhámọ́ tí wọ́n wá ó tún rò kẹrùn ó lóun ti kí sú á sì ló pé sóhun ti kí tí ẹ̀ bó bá ní tó bá rí kẹwẹ́ ó yẹ dákírun àwọn àmì yẹn wọ́n gbọ́ tí wọ́n ń ṣe ìkọ́ọ̀mà bá mi yẹn ṣe gbọ́gbọ́ ṣe ìkọ́ọ̀mà ọkọ̀ wá ní àmì yẹn gbá òun nígbẹ́kọ̀ òun dákẹ́ òun ṣàdákẹ́ pọ̀ tí kéjì tó tètè tàwọn ní nípa àrùn yẹn òun dákẹ́ tí òun ṣe ìkọ́ọ̀mà tí lọ ẹwọ ìbẹ̀rù Ọlọ́run irun tí wọ́n rò pé orí fún ẹlòmí lásán tó sàlọ sábẹ́ dúgbè ní abẹ́ aṣọ ọ̀pọ̀ra lọ́nà sáṣí ìrún ọjọ́ náà lọ nítorí fún ọ bẹ̀rù Ọlọ́run ìmú Ọlọ́run fẹ́ nìkan ní wọn tí mo fẹ́ mú jáde bẹ́ẹ̀ ní jọ́sìn fún Ọlọ́run bó bá ṣe lágbára mẹ́rin condition tí wọ́n wà wọn situation tí wọ́n wà wọn wọ́n sì lọ bágbára wọn bá ṣe mọ́ ní wọ́n fi ẹ̀mí ṣe àlọ́ àlá wọ́n sì fi ẹ̀mí ṣe ìkọ́wọ̀n wọ́n sì fi ẹ̀mí kírun pọ̀ àǹfààní dáwọn lẹ́nu gbogbo wọn láǹfààní àti kúrò wọ́n kàn gbáko ẹ̀mí wọn sì rẹ̀ ó ń rí ìdínlọ́dọ̀ Ọlọ́run ẹ̀mí náà sì rẹ̀ ó gbọ́dọ̀ máa sí lọ́run lásìkò tó jẹ kó sì àwọn wá wò pé ẹ̀mí yìí tí ìtọ́lọ́wọ̀n tí ìgbà pàtàkì ní fún ẹ̀mí náà kó sí lọ́wọ́ lásìkò tó yẹ kó sí tí ọmọ ìyàwó náà sí wa má fi ìjọsìn fọ́lọ́ lẹ́wọ̀ ìjọsìn Ọlọ́run pàtàkì ní gbèsè ayé oníkálùkù nínú ìjọsìn ẹ̀lò ṣe sàárà ní owó tó bá ní ṣe sàárà tọ́lọ́n bá kún ó ṣe sàárà tó ń ṣe ohun ìjọsìn ní tó lẹ́ ní àwọn tó pa àwọn tó fún lẹ́wọ̀n ìwọ́n ní ti ṣe sàárà síwájú Ọlọ́run àmọ́ má fi ìrèkún bá sàárà tó ṣe jẹ́ ẹjọ́ abájọ́ mi bá ti fún ilẹ̀ yìí ní mọ́ pé ó di ẹmọ sára àwọn ẹ̀yìn ọkùnrin pẹ̀lú ọ̀ta fún yìí pẹ̀lú Ọlọ́run tí wà nìkan ló kọ̀kọ̀ fún ọdẹ́ rẹ̀ òun lẹ́yìn ọ̀kẹ́ yìí ẹ̀rọ wá dá lára yìí náà kò kọ̀ owó sí sára tọ́lọ́run bí mọ́mù tí ẹ̀bẹ̀rẹ̀ rẹ lọ́wọ́ ẹ̀dùkùn tí ẹ̀fẹ́ rẹ wá pé ìmọ́mù ẹgbẹ̀rẹ̀ yìí adúpẹ́ fọ́lọ́ ẹjá sí Ọlọ́run ká ti sára fún ọmọ Allah subhanahu tí wọ́n máa rọ́kùn orí rẹ̀ rọ́kùn ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run máa rọ́kùn ẹ̀san lọ́dọ̀ ẹnìbọ̀dì rọ́kùn ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run pẹ́ fún ṣe sàárà fún ìyà bí òdúpẹ́ fún ọfìyẹ́lẹ̀ fọ́lọ́run tọ́lọ́run bá ti gba sàárà rẹ̀ ó ti tán bọ́lọ́run bá ti gba sàárà rẹ̀ ó ti tán torí ọpẹ́ mu tó bá tún retí ẹ̀ tó bá wà lọ́kàn rẹ̀ pé àkótẹ̀ dúpẹ́ tó bá lọ dúpẹ́ yẹn fún ọ yóò gba ládá sàárà yóò dìbò àmọ́ tí wọ́n náà àbá ìdìbò máa lè dúpẹ́ fún ọ tó ń sáfúkúṣà máa lè dúpẹ́ fún ọ lórí ibẹ̀ Ọlọ́run sì máa sàlékún orí náà fún ọ Ọlọ́run sì máa sàlékún àlékún lọ́lọ́run máa sì kò ábẹ́lọ́run bá wà
gbogbo ọ̀nà táwọn bá sí lọ́wọ́ àgbẹ̀lọ́ fọ́lọ́ tó gbà lọ́wọ́ ní ọwà gbogbo ọ̀nà táwọn bá ṣe ìbádà fọ́lọ́ àgbẹ̀lọ́ fọ́lọ́ tó gbà lọ́wọ́ wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim.